ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. Yorùbá jẹ́ ẹ̀yà tí ó fẹ́ràn àṣepọ̀, ìkórajọpọ̀ àti ìṣọ̀kan nítorí èrò wípé àìmìpọ̀ ejò ní í ṣekú pa ẹranko afàyàfà. Èrò yìí kan náà ni ó mú kí àwọn ẹ̀yà akilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n jẹ́ àkójọpọ̀ gbogbo ìlú àti agbègbè tí a lè tọ́ka sí gẹ́gẹ́ bí Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn ó máa kórajọpọ̀ láti bu ọlá fún kábíyèsí Àwùjalẹ̀ Ìjẹ̀bú lásìkò ọdún Iléyá nínú ayẹyẹ tí wọ́n pè ní ojúde ọba. Ọba aláìlúwà ẹnjìnìà Munirudeen Adépọ̀sí Báṣọ̀run Aláyọ̀ 1 Orúgbógbòtù Òru of Ìmòrú Ìjẹ̀bú. Ojúde ọba ó jẹ́ nǹkan tá à ń bá kábíyèsí wa ṣe láti ìgbà táwa ti wà ń kékeré láti ń ṣe. Àwa ń lo ìmọ̀ gan à ń wá sí Ìjẹ̀bú torí ojúde ọba láti Germany. When I was a student in Germany, I used to come to Ìjẹ̀bú Òde láti wá ṣe ojúde ọba. Ọmọ tá a bá bí ní Ìjẹ̀bú tó bá jẹ́ ọmọ akilẹ̀ Ìjẹ̀bú kò ní fẹ́ mí sí ojúde ọba. Nígbà tá a kéré àmì ìṣẹ̀ àtúndàgbà àmì ìṣẹ̀ Ọlọ́run jẹ́ ká ṣe pẹ́pẹ́ pẹ̀lú bàbá wa aláìlúwà ọba Dr. SK Adétọ̀nà. Òun ló túnbọ̀ expand díẹ̀ ju bó ṣe bá lọ. Bàbá náà túnbọ̀ pẹ́ fún wa. Ọmọ Ìjẹ̀bú ìgbádùn ni o. Ojú gbogbo wa máa ń pé níjọ́ ojúde ọba. A máa ń rí gbogbo ara wa, a máa ń kíra wa, a máa ń bára wa yọ̀. Orúkọ mi ni Alájà Mùsùlùmọ́lá Òkè ńlá ẹgbẹ́ Bọ́bagùntẹ́ Akilẹ̀ Ìjẹ̀bú. Ojúde ọba ọdún tó dáa ni ọdún tí gbogbo èèyàn ń wá láti ṣe ní gbogbo ọdún ní gbogbo ìgbà. Ohun tí ó bí ọdún yìí ni bí kábíyèsí Àwùjalẹ̀ Adémíyẹ̀wò Àfìdípọ̀tẹ̀ tí wọ́n jẹ́ Àwùjalẹ̀ láàrin ọdún 1852 sí 1885 ṣe fi àyè gba àwọn ẹlẹ́sìn Islam tí ẹ̀sìn náà sì di gbajúgbajà láàrin ìlú pẹ̀lú akitiyan ẹrú kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ali Túbọ̀gún. Ọdún 1890 lásìkò aláìlúwà Àwùjalẹ̀ Adésínbọ̀ Àtúnwàṣe ní àwọn mùsùlùmí ilẹ̀ Ìjẹ̀bú kórajọpọ̀ ní ọjọ́ kẹta Iléyá láti fi ìmoore wọn hàn sí bí kábíyèsí ṣe fún wọn ní ẹ̀bùn àgbò lásìkò ọdún Iléyá pẹ̀lú èrò wípé bí àwo bá kì í fún ni àá kì í fún un padà ni. Ìta ọba ni wọ́n pè ní ọdún náà nítorí pé ìta gbangba ààfin ọba ni wọ́n ti fi tayọ̀tayọ̀ fẹ̀mí ìmoore hàn. Ìfimoore hàn ọdún náà ló ti wá di ọdún gbòógì èyí tí gbogbo ọmọ akilẹ̀ Ìjẹ̀bú ń ṣe di àsìkò yìí. Ọdún ojúde ọba jẹ́ ìkan gbàǹkangbì ní ìlú Ìjẹ̀bú ní gbogbo akilẹ̀ Ìjẹ̀bú lábẹ́ alákòóso bàbá wa ọba Àwùjalẹ̀ ọ̀gbágbá kejì ọba SK Adétọ̀nà. Ó jẹ́ ohun tá a máa ń ṣe lọ́dọọdún. Bó dẹ̀ ṣe ṣẹlẹ̀ ni pé nísìnyí kò kí ń ṣe ẹgbẹ́ ọdún mùsùlùmí nìkan, ó ti di ọdún gbogbo akilẹ̀ Ìjẹ̀bú àti mùsùlùmí o àtàwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti gbogbo ẹlẹ́sìn yòókù tó kù pátápátá gbogbo alájọ ń ṣọdún yìí. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí kírísítẹ́nì lèmi bẹ́ẹ̀ tí mi lè má ṣe kí n má wálé fún ọdún yìí torí ó ti di àṣà wa. Orúkọ mi ni Aṣíwájú Ayọ̀ Ṣísànyà ẹgbẹ́ Bọ́ba Máyégún ọkùnrin aṣíwájú. Orúkọ mi ni Mrs. Adésànyà Ọlájùmọ̀kẹ́ ọ̀tún ìyálóde tọ́ba láṣẹ obìnrin akilẹ̀ Ìjẹ̀bú. Ó jẹ́ ọdún tó lárinrin tí gbogbo èèyàn máa ń fẹ́ wà ń bẹ̀. Láti ìgbà táwa ti kéré agbọ́njú bá ni so inú wa dẹ̀ dùn pé àwa náà pẹ̀lú àwọn tó ń ṣe é. So táwa náà bá a ṣe ń ṣe yìí náà àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa náà wọ́n ti ń wọlé. So ó jẹ́ nǹkan tó yẹ pé ó ń gbé akilẹ̀ Ìjẹ̀bú lárugẹ ẹgbẹ́ tó ń gbé ìlú ìlárugẹ ni gbogbo Ìjẹ̀bú lápapọ̀. So a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa Alhaji Dr. Síkírù Adétọ̀nà ọ̀gbágbá kábíyèsí Ìjẹ̀bú lákilẹ̀ pátápátá wọ́n á túbọ̀ pẹ́ fún wa. Inú wa dùn because nǹkan tó ń ṣe fún wa yìí ó ń jẹ́ kí àwọn tó wà ní òkèrè kan wá sílé, àwọn tí wọ́n ti rí tipẹ́ wọ́n á wálé, àjọ ríra wa àjọ ṣe àkóra wa pọ̀. Ó dẹ̀ tún jẹ́ kí ìlọsíwájú wà láàárín rẹ́gbẹ́rẹ́gbẹ́
so a dúpẹ́ púpọ̀ fún wọn wọ́n á túbọ̀ pẹ́ fún wa Akilẹ̀ Ìjẹ̀bú ò ní bàjẹ́ láéláé a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyálóde wa Alájà Bọ́láńlé Kúforíjì Ayádéyẹmí ìyálóde tó gallant tọ́baláṣẹ́ ní first ànírẹ̀yìn láéláé. ní ọjọ́ 11 oṣù keje ọdún 2022 ní gbogbo ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú tó kóra jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà sí ààfin kábíyèsí aláyélúwà ọba Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbà kejì tí wọ́n jẹ́ Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú láti bu ọlá fún kábíyèsí pẹ̀lú ìdùnnú àti ìrẹ̀lẹ̀. lára àwọn ọ̀tọ̀kùlú tí wọ́n wà níbi ètò náà ni ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn, abilékọ Naimot Sàlàkọ Oyèdélé tí wọ́n jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn, Babájídé Sanwó-Olú tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó, Ọ̀túnba Gbénga Daniel tí wọ́n jẹ́ gómìnà ìjẹta fún ìpínlẹ̀ Ògùn, pẹ̀lú Ọ̀túnba Ṣùbòmí Balógun tí wọ́n jẹ́ olórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàtàkì. Adébísí ọ̀rẹ́ àgbà Máyégún of Ìjẹ̀bú land gíwá ẹgbẹ́ bọ́ba gbúyọ ọkùnrin ojúde ọba àdáyébá ni inú wa dùn páwa náà ṣe lábẹ́ bàbá wa kábíyèsí aláyélúwà ọba Dr. Adétọ̀nà Ọlọ́run yẹ kó túbọ̀ pẹ́ fún wa ó ti pẹ́ nínú ayọ̀ àtàláfíà. Princess Adétutù Òkúbó.